is different to this time. I mean, want to dance again? Enough figures. Just the final to match. Tèmídà Lọ́balọ́ba, I love you. Ọmọ Ọ̀yọ́. Ẹ jẹ́ kí ìyàwó máa múra sí. Ìyàwó máa bọ̀ lẹ́nu ọ̀nà ẹ̀jọ̀ kò sásìkò. This is my love. Ọmọ Ọ̀yọ́. Àṣàkẹ́. Ọ̀yọ́ ló lọ ọba. No, Ọ̀yọ́ ló. this is Àṣàkẹ́. Ní akẹ́yìn. Ìjẹ̀bú Òde. Can you guys Ìjẹ̀bú Òde? Táíwò ọmọ Ìjẹ̀bú Òde ló fẹ́ fowó rà. Do you cook pigs? You make pigs for me? Yes, my pigs. Ọmọ tí ma bẹ̀rẹ̀. Abẹ́òkúta. Can you dance Abẹ́òkúta sọ? Ọ̀nà. Ó fẹ́ fowó rà. Ó fẹ́ fowó rà. Oyinbo. Ẹ̀ka yìí. Ẹ̀mí mi kọ́. Ẹ̀mí mi wájú. Ọmọ yìí ṣe ní sàlọ́ wa lẹ́nu. Kí ni mo sọ sí? When I say ní orúkọ ti bàbá, a ti ní tí o, a ti ní ẹtì ẹ̀mí mọ́ mi, àgbẹ̀ tó dọ̀bà rẹ̀, èyí máa sọ. Ayé sẹ́, ní orúkọ ti bàbá. Ẹ bá mi kí Àṣàkẹ́ tó náwó sókè. A ti ní tí o mọ́. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ bá wa pè é. Ẹ bá wa pè bàbá ìyàwó lórí aago. Yes, stand up. You are drop your own. Yes, another person. Drop your 2,000 stand up. No, it's not for you. It's not valid for 2,000. Yes, stand up. Drop your own and stand up. Be like that. Stand up. Yes. Let me see your own. Yes. Oh, yeah. Yes. I'm waiting for you. No. Oh, yeah. I'm for my change your way. Change that denomination of 200. Yes, your boss. Tell me what they tell me now. Oh, yeah. My boss say now. We are waiting for that bill. Activity ọmọ. Activity ẹ̀mí mímọ́ ó yàtọ̀ fọ́lẹ̀. Ẹ má tó fẹ́lẹ̀ lórí, má bẹ̀ ṣàdúrà. Ẹlẹ́yìn tó ṣe lẹ́yìn kò ní ká fún ọ. Ẹ bá mi dá orúkọ rẹ̀. Tèmídayọ̀ Islam kò ní. Aku